mọ̀mọ́mọ́mọ́ ó kí ọ Ọ̀túnba Olasubomi o Balogun onílọ́jọ́ bí rẹ̀ Ọ̀túnba Michael Olasubomi o ire owó ire ọmọ nínú ọ̀la Balogun kú ọdún. àìgùn kọ́lá ìdàgbà láyé ń bí gúdúgúdú kì í ṣẹgbẹ́ ìyá ìlú ẹni tí ń ṣayẹyẹ ọjọ́ bíi lónìí lèmi fẹ́ máa kí. àní mo ní bá òmìnirin iṣẹ́ ògbóhùn erin ni ọ̀rọ̀sà ojí ọlọ́bẹ̀ wò. Ọ̀túnba Michael Olasubomi Balogun ní ṣọjọ́ bí rẹ̀ ó jèrè kékulé ó gbá kó sọ fún toko. March 9 lọ́dún 1934 ni wọ́n bí ọlọ́jọ́ bí wa tòní. Ìjẹ̀bú Òde Ajagbalúra ni wọ́n bí Ọ̀túnba Olasubomi sí lágbolé mùsùlùmí kó tó padà di kìrìsìtẹ́nì. Igbóbí kọ́lẹ́ẹ̀jì ní Ọ̀túnba ti bá wọn ka secondary school rẹ̀ níjọ́sí o. eré àtijọ́ èèyàn ṣòro ó sá ẹ̀rí nǹkan. Michael Olasubomi Balogun ti fìgbà kan bá wọn ṣiṣẹ́ tíṣà nílẹ̀ yìí ojú rí tó. wọ́n ń kọ́ ọmọ ọlọ́mọ kó lè níláárí kí wọ́n lè bẹ́gbẹ́ pé kí wọ́n lè ṣoríire. ẹ wá rí Ọ̀túnba òun náà rèé tó wá di ẹni tí gbogbo àgbáyé mọ̀. London School of Economics ní ọlọ́jọ́ òbí òní ti bá wọn kàwé gboyè aṣòfin. ohun tó kọ́ ni ohun tó mọ̀ ni ó lọ́gbọ́n lórí ó gbójú ó gbẹ́nu ó dáńtọ́ ó pèrègede ó táwọn yọ. abalajọ tó fi jẹ́ pé Ọ̀túnba ní Crown Counsel ní Ministry of Justice nígbà tó padà sí Nàìjíríà lọ́jọ́ sí. iṣẹ́ tí a bá ti ń ṣe ká tẹra mọ́ nínú ọ̀fìn nínú ọ̀la lọ́mọ pàǹdọ̀rọ̀ ń dàgbà. ẹ wo àní mo ní gbogbo March 9 lọ́dọọdún lọ́jọ́ bí olórí ọmọọba Ìjẹ̀bú Láńdì pátápátá o. láti 1966 bí ó ṣe darapọ̀ mọ́ Nigeria Industrial Development Bank NIDB kó tó di wípé Merchant Bank wáyé ní 1973 Olasubomi ò déédéé bọ́ sáyé. ní 1979 ló gba láńsẹ̀nsì Merchant Bank nígbà òun kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ FCMB wáyé. ìgbà tí ọgbọ́n ń bẹ tí ìmọ̀ wà tí ọmọ ń gbọ́ tí bàbá ń gbọ́ tọmọ ní 1983 ní gbogbo ẹ̀ wá fẹsẹ̀ múlẹ̀. Ọ̀túnba tún wàṣẹ tí gbogbo Ìjẹ̀bú aṣíwájú onígbàgbọ́ tí gbogbo akílẹ̀ Ìjẹ̀bú pátápátá olórí ọmọọba tí gbogbo Ìjẹ̀bú Láńdì mú moríkì rẹ̀. àní mo fẹ́ máa kì ọ́ délédélé bóyá orí ajẹ́ kí aláàánú mi ó rántí mi síre bùnmí lẹ́bùn tó pọ̀ tó káàyà. ọmọ arójòjòyè o ọmọ adélétẹ́jì tó jí ọmọ ayé nínú àrùn bàtà bùtú ọmọ òjòyè èkóyè ehun ní jẹ ó jẹ dágbére ìwé tán ó tún jẹ àwùjalẹ̀ ọmọ ajíbìkẹ́ ń pọ́n ọmọ rẹ̀ ń pọ́n Ọ̀túnba gangan lọ́mọ abẹ́sí méjì lẹ́ẹ̀kan. Balogun lòdò ṣebí wọ́n lọ́mọ gẹ̀ẹ́sì lásán-án gun ọmọ èèyàn bọ́dọ̀ òru. Ọ̀túnba Michael Olasubomi gangan lọ́mọ láàyà bí àgbà àparò tí ń gbógbó mọ́lókó gbogbo March 9 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ aṣọdún mọ́dún o aṣoṣùmọ́ṣù o àṣeyíṣe mọ́dún àṣeyíṣe púpọ̀ àṣeyíṣe rẹpẹtẹ àṣeyíṣe míì nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra pẹ̀lú ọmọ àti ọmọ ọmọ a kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín lérè wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wọ́dà sáìdì lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Àjídà gan lèmi Ìdòwú ọmọ